A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni ìjọba ìpínlẹ̀ Kánò ṣe ìkéde ìgbélé tipátipá ọlọ́jọ́ kan fún àwọn ará ìpínlẹ̀ 24-hour curfew láti lè dènà ìwà jàgídíjàgan lẹ́yìn tí ilé-ẹjọ́ tribunal fagilé àṣeyọrí gómìnà Abba Kabir Yusuf nínú ìdìbò gómìnà láti ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party (NNPP). Ilé-ẹjọ́ tribunal gbé ìdájọ́ ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́ta kalẹ̀ lánàá tí adájọ́ Olúyẹmí Akíntàn-Ọ̀sàdébé ṣe adarí, níbi tí ó ti kéde olùdíje du ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) Nasir Gawuna gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò oṣù kẹta ọdún yìí. Nínú àtẹ̀jáde ni kọmíṣánná ọlọ́pàá Mohammed Gumel ti fìdí ìgbélé tipátipá yìí múlẹ̀, bí ó ti ṣàlàyé wípé ìgbélé tí ó bẹ̀rẹ̀ lánàá Ọjọ́rú bẹ̀rẹ̀ láti aago 6 ìrọ̀lẹ́ àná títí di àárọ̀ aago 6 ìrọ̀lẹ́ òní Ọjọ́bọ̀. Gumel ṣèlérí láti fi ẹnikẹ́ni tí ó bá tàpá sí òfin yìí jófin, bí ó ṣe rọ ará ìlú láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú agbófinró pa òfin mọ́. Bákan náà ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ aláàbò ti parapọ̀ sí gbogbo ojúnà àti ìgbèríko títí kan gbogbo kọ́lọ́fín ìpínlẹ̀ láti rí i dájú wípé kò sí ìtàpá sí òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Inú fu àyàfu ni àwọn olùgbé Oriendu ní Umualumaku, Umueze ní ìjọba ìbílẹ̀ Ehime Mbano, ìpínlẹ̀ Imo wà báyìí bí wọ́n ṣe ní àwọn sójà ya wọ ìlú tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ba ilé àti ohun ìní jẹ́. Èyí ń wáyé lẹ́yìn ọjọ́ kejì tí àwọn agbébọn pa àwọn ọlọ́pàá, ológun àti àjọ ààbò-ara-ẹni-láàbò ìlú Nigerian Security and Civil Defence Corps (NSCDC) tí wọ́n sì dáná sun wọ́n mọ́ inú ọkọ̀ ìpàráàrò méjì patrol van ní ọjọ́ Ìṣẹ́gun. Fídíò kan ni ó ṣe àfihàn bí wọ́n ṣe ba ohun ìní jẹ́ pẹ̀lú ohùn tí ó ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ológun ni ó ṣe eléyìí. Wọ́n ní inú ewu ni àwọn ará ìlú wà báyìí bí wọ́n ṣe àpèjúwe àwọn ilé tí wọ́n dáná sun. Ohùn náà tẹ̀síwájú wípé àwọn ará ìlú ni ó ń jẹ ìyà àìmọ̀dí. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ilé, ṣọ́ọ̀bù, ilé ìgbafẹ́, ilé oúnjẹ ni àwọn sójà yìí ti dáná sun látàrí wípé wọ́n fẹ́ ya oró àwọn akẹgbẹ́ wọn tí àwọn agbébọn pa. Wọ́n ní gbogbo ibi ló pa lọ́lọ́ láàrin ìlú bí àwọn kan ṣe sá wọ igbó lọ nítorí ìbẹ̀rù. Ṣùgbọ́n iléeṣẹ́ ológun ṣẹ́ wípé àwọn kò lọ́wọ́ nínú ilé jíjó àti ilé ìtajà jíjó tí ó wáyé láàrin ìlú. Igbákejì adarí agbẹnusọ fún iléeṣẹ́ ológun Obinze Joseph Akubo nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ alágbèéká ní òun kò gbọ́ wípé àwọn òṣìṣẹ́ ológun ba nǹkan jẹ́ ní agbègbè ọ̀hún. Ó wá dá a lábàá kí wọ́n bá agbẹnusọ ọlọ́pàá sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Bákan náà ni adarí àjọ NSCDC Ọ̀gágun Tukur Gusau náà sọ wípé òun kò gbọ́ nípa irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni agbẹnusọ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí, gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma àti olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú Labour Party Athan Achonu ti fi ẹ̀dùn ọkàn wọn hàn sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ó wáyé ní ọjọ́ Ìṣẹ́gun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Kánò Abba Yusuf ti kọ̀yìn sí ìdájọ́ ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà tí ó gbé ìdájọ́ kalẹ̀ lánàá wípé alátakò rẹ̀ ni olúborí. Iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) ni ó jábọ̀ wípé ilé-ẹjọ́ tribunal ṣe ìkéde dókítà Nasir Gawuna láti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) gẹ́gẹ́ bí ojúlówó olúborí nínú ìdìbò ọjọ́ 18 oṣù kẹta ọdún yìí. Yusuf tí ó du ipò láti ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party (NNPP) ṣe àpèjúwe ìdájọ́ tribunal gẹ́gẹ́ bí èyí tí kò tọ́ àti ìbàjẹ́ sí ìdájọ́, bí ó ti ṣèlérí láti tọ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Ó wá rọ àwọn alátìlẹyìn rẹ̀ láti ṣe sùúrù nítorí ó dá òun lójú wípé àwọn yóò gba ìdájọ́ òdodo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn alámòjútó ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó
University Teaching Hospital LUTH Ìdí-Àràbà ti sẹ́ lórí àfisùn wípé iṣẹ́ bíríbírí ọlọ́jọ́ mẹ́ta láìsinmi ni ó fa sábàbí ikú ọ̀kan nínú àwọn dókítà wọn, Dókítà Michael Omoh. Wọ́n ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde tí LUTH gbé jáde lónìí Ọjọ́bọ̀. Àtẹ̀jáde náà kà wípé bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn mọ rírì òfò ńlá tí ó dé bá ẹbí Dókítà Omoh lórí ikú ọmọ wọn, síbẹ̀ ó ṣe pàtàkì fún wọn láti jẹ́ kí ará ìlú mọ ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Dókítà Omoh jáláìsí ní ọjọ́ 17 oṣù kẹsàn-án nígbà tí ó wà ní ilé ìjọsìn pẹ̀lú àwọn òbí rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi tó LUTH létí. Ọ̀kan nínú àwọn tí wọ́n jọ wà ní ẹ̀ka iṣẹ́ abẹ ọpọlọ àti egungun ẹ̀yìn ni ó fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀, Neurosurgery Department. Àkọọ́lẹ̀ láti ẹ̀ka yìí ṣe àfihàn wípé ọjọ́ 13 àti ọjọ́ 14 oṣù kẹsàn-án ni Omoh ti wá sí ibi iṣẹ́ gbẹ̀yìn. Omoh kò sí lẹ́nu iṣẹ́ ní ọjọ́ 15, ọjọ́ 16 àti ọjọ́ 17 tí í ṣe ọjọ́ tí ó jáláìsí. Èyí lòdì sí ohun tí àwọn kan ń gbépò yí ẹnu lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́. Aṣojú láti ilé ìwòsàn LUTH bẹ ìdílé rẹ̀ wò ní àná Ọjọ́rú láti gbọ́ làbárè ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Lẹ́yìn àlàyé ni àwọn ẹbí rọ̀ wọ́n kí wọ́n má sọ ọ́ síta fáráyé rí. Àwọn alámòjútó LUTH ṣe àpèjúwe Omoh gẹ́gẹ́ bí òṣìṣẹ́ takuntakun tí ó ní ìfojúsùn fún ọjọ́ ọ̀la rere. Wọ́n wá gbà á ládùúrà kí Ọlọ́run dúró ti ẹbí rẹ̀ kí ó sì tẹ́ sí afẹ́fẹ́ rere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lónìí ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe àjọyọ̀ aya rẹ̀ àti obìnrin àkọ́kọ́, Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu, lórí ọjọ́ ìbí rẹ̀ tí ó wáyé lónìí. Olúrẹ̀mí Tinubu ni ó ṣe ayẹyẹ 63 ọdún lónìí, 63 years. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ni Ààrẹ Tinubu ti ṣe àpọ́nlé aya rẹ̀ gẹ́gẹ́ bí ẹnìkejì rẹ̀ ní gbogbo ìgbà àti ẹni pàtàkì tí ó mú ìgbésí ayé rẹ̀ kún fún ayọ̀ àti ìdùnnú láti ọdún 36 sẹ́yìn, 36 years ago. Tinubu ní òní kìí ṣe ọjọ́ ayẹyẹ ọjọ́ ìbí nìkan, ṣùgbọ́n ọjọ́ ìrántí ìgbé ayé pàtàkì tí àwọn méjèèjì jọ gùn lé. Ààrẹ ní láti ọdún yìí wá ni àwọn ti jọ pinnu lórí ìlànà láti gbógun ti ìmúnisìn. Òun sì mọ rírì gbogbo ìfarajìn rẹ̀ fún ẹbí Tinubu bí ó ti yànnàná ìrírí wọn lórí ìfẹ́, ẹ̀rín, ìpèníjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress (NLC) ti dákẹ́ lórí èròǹgbà wọn fún ìyanṣẹ́lódì bí gbèdéke ọjọ́ 14 ṣe fẹ́ tẹnubẹ́po. Gẹ́gẹ́ bí àlàyé àjọ NLC, wọ́n fẹ́ fi ìyanṣẹ́lódì fi ṣe ẹ̀hónú wọn lórí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba àpapọ̀ ti san bílíọ̀nù 2 náírà nínú bílíọ̀nù 5 fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan láti fi pèsè ohun oúnjẹ àti ajílẹ̀ gẹ́gẹ́ bí ohun amáyédẹrùn. Bákan náà ni ìjọba tún ṣe ìkéde àwọn ohun amáyédẹrùn mìíràn tí yóò bu òróró ìtura sí ìṣòro tí àyọkúrò ìrànwọ́ epo dá sílẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí kò tu irun kankan lára NLC. Wọ́n kọ́kọ́ ṣe ìyanṣẹ́lódì oníkìlọ̀ ọlọ́jọ́ 2 tí àwọn kan kò fara mọ́. Lánàá ni Mínísítà fún Iṣẹ́ àti Ìgbanisíṣẹ́ Simon Lalong àti Mínísítà fún Ìpínlẹ̀ Nkiruka Onyejocha ní ìpàdé pẹ̀lú Igbákejì Ààrẹ Kashim Shettima lórí èròǹgbà ìyanṣẹ́lódì. Bákan náà ni Akọ̀wé ìjọba àpapọ̀ George Akume náà ní ìpàdé pẹ̀lú igbákejì. Lẹ́yìn ìpàdé ni wọ́n jọ fi ẹnu kò wípé NLC gbọ́dọ̀ fagilé ìyanṣẹ́lódì fún àǹfààní ará ìlú. Àwọn àjọ òṣìṣẹ́ ṣẹnugbálágún pẹ̀lú gbogbo ìgbìyànjú àwọn akọ̀ròyìn láti mọ ìgbésẹ̀ wọn lórí ìyanṣẹ́lódì. Lalong ní òun ní ìgbàgbọ́ wípé pẹ̀lú àjọṣepọ̀ ọlọ́rẹ̀ẹ́jọ̀rẹ́ tí ìjọba ní pẹ̀lú àjọ òṣìṣẹ́, wípé ìyanṣẹ́lódì ọ̀hún kò ní wáyé. Ó ní àwọn méjèèjì ti ń tọ ipa ìgbáyégbádùn fún àwọn òṣìṣẹ́. Fún ìdí èyí, kò sí iyèméjì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí
kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.